Ṣé mo ti sọ tẹ́lẹ̀ pé gbogbo àrà tí lékèlékè bá ń dá ọwọ́ Olódùmarè ló ti wá? Òun ló tún jẹ́ ká láǹfààní láti tún máa kí ara wa lọ́sẹ̀ yìí pé a kú àmójúbọ̀ oṣù tuntun, a sì kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. A kú àmójúbọ̀ ara wa. Èmi àlùfáà Paul Aṣáwálé láti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọ ẹkùn ńlá ti Ìbàdàn náà ló tún mú ròyìn inú àwọn ìròyìn ìjọ àgùdà jákèjádò ilẹ̀ Yorùbá àtọ̀sẹ̀ yìí wá fún yín. Ṣáájú, ẹ gbọ́ àwọn kókó tó wà nínú àwọn ìwé tó wójúde ọba lọ́sẹ̀ yìí. Mo bẹ̀rẹ̀ láti ìlú Èkó, àrómisá lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀. Àwọn olóṣèlú tó nínú mímọ́ àti àyà funfun ni kẹ́ ẹ yàn lọ́dún tó ń bọ̀ o, kì í ṣe àwọn tó kàn fẹ́ jágbára gbà lásán. Àgbáríjọ àwọn bíṣọ̀bù ìjọ àgùdà ló kìlọ̀ bẹ́ẹ̀ sójú ìwé kínní ti The Catholic Herald. Ọpẹ́ olórí àdáàdá tán, Pápá Mímọ́ yóò ṣàbẹ̀wò sílẹ̀ Áfíríkà. Ojú ìwé karùn-ún Herald ló wà lẹ́kùnrẹ́rẹ́. Orílẹ̀-èdè Nàìjíríà nílò ààwẹ̀ o. Ojú ìwé kẹta rẹ̀ ni The Catholic Weekly Independent fi sí lẹ́kùnrẹ́rẹ́. Bíṣọ̀bù Ọdẹ́tóyìnbó ṣílẹ̀kùn sáà tuntun fún ilé-ìwé ẹ̀kọ́ṣẹ́ àwọn nọ́ọ̀sì tàbẹ́òkúta. Ojú ìwé kẹta CDA Rock ló wà. Ìjọ àgùdà ní ilé ìṣọ́ ọ̀rọ̀ Ọlọ́run o. Pápá Mímọ́ ló sọ bẹ́ẹ̀ lójú ìwé kejìlá ti CDA Rock. Ìdí tí a fi gbọ́dọ̀ kéde ìlú òfararọ fẹ́ka ètò ààbò. Olóòtú ìwé ìròyìn The Chronicler ló yànnàná èyí sójú ìwé kejì rẹ̀. Ní báyìí, àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wọ̀nyí náà nìyí, ẹ máa bá wa ká lọ. Àwọn olóṣèlú tó nínú mímọ́ àti àyà funfun ni kẹ́ ẹ yàn lọ́dún tó ń bọ̀ o, kì í ṣe àwọn tó kàn fẹ́ jágbára gbà lásán. Àgbáríjọ àwọn bíṣọ̀bù ìjọ àgùdà ló kìlọ̀ bẹ́ẹ̀ sójú ìwé kínní ti Catholic Herald. Ìkìlọ̀ yìí ló wáyé lẹ́yìn ìpàdé wọn àkọ́kọ́ ọdún yìí, èyí tó wáyé ní olú ìlú ilẹ̀ wa, Àbújá. Àkíyèsí ségesège ìjọba tó wà lóde yìí ní ìgbìmọ̀ àwọn bíṣọ̀bù wọ̀nyí ló jẹ́ kí àwọn ké sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti sapá àwọn jìjàgbara fún àwọn adarí tó lè tu orílẹ̀-èdè yìí dé èbúté rere. Wọn kò ṣàìbu ẹnu àtẹ́ lu ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí, èyí tí wọ́n ní ó kàn ń sọ̀rọ̀ pẹ̀lú kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ méjèèjì, ní pàtàkì jùlọ lórí ètò owó orí tuntun àti àìnílò ẹ̀rọ ayélujára láti gbé sí ìbò jáde ní àkókò tí wọ́n bá ń dì í. Ọpẹ́ olórí àdáàdá tán, Pápá Mímọ́ yóò ṣàbẹ̀wò sílẹ̀ Áfíríkà. Ojú ìwé karùn-ún Herald ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn yìí sọ fún wa pé ní kété tí Pápá Mímọ́ Leo ìkẹrìnlá bá ti parí àbẹ̀wò ọlọ́jọ́ kan rẹ̀ sí orílẹ̀-èdè Monaco ni yóò kọjá sí ilẹ̀ Áfíríkà ní ọjọ́ kẹtàlá oṣù kẹrin ọdún yìí. Àwọn orílẹ̀-èdè tí yóò ṣàbẹ̀wò sí ni Algeria, Cameroon àti orílẹ̀-èdè Equatorial Guinea. Ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ yìí wá ń gbàdúrà pé àlọ́re àbọ̀re o. Orílẹ̀-èdè Nàìjíríà nílò ààwẹ̀ o. Ojú ìwé kẹta rẹ̀ ni The Catholic Weekly Independent fi sí lẹ́kùnrẹ́rẹ́. Lámì ìtọ́ ìjọ kan Rev. Father Richard Ọmọládé ló wòye pé pẹ̀lú ìwà nìkànjọpọ́n àwọn adarí ìjọba wọ̀nyí, ní èyí tí ìnira àwọn ará ìlú kò kàn wọ́n yìí, gbogbo ọmọ Nàìjíríà ló nílò ààwẹ̀ o. Ó ní òun sọ yìí nítorí ìyípadà ọkàn àtiwà ni ààwẹ̀ wà fún. Ó fi kún pé bí a bá wá wòye, àwọn adarí wọ̀nyí rò pé ojú pópó tuntun ṣe ló lè fi hàn pé wọ́n ń tọ́jú àwọn ará ìlú. Ó fi yé wọn pé àwọn ará ìlú lè ṣe yẹn fúnra wọn. Ó ní tí wọ́n bá tilẹ̀ ṣe òpópónà tó dára, ètò ìwòsàn tó péye àti ẹ̀kọ́ tó yanrantí, síbẹ̀ àwọn nǹkan tó kéré jù nínú ojúṣe wọn fún ará ìlú nìwọ̀nyẹn. Ó sọ pé bí ará ìlú kò bá ti lè forí lóṣùkásùn kí wọ́n dijú wọn lálàáfíà, ìjọba ti sọ iyì wọn nù lọ́dọ̀ àwọn ará ìlú nìyí. Bíṣọ̀bù Ọdẹ́tóyìnbó ṣílẹ̀kùn sáà tuntun fún ilé ìwé ẹ̀kọ́ṣẹ́ àwọn nọ́ọ̀sì tàbẹ́òkúta. Ojú ìwé kẹta CDA Rock ló wà.
nígbà tó ń ṣí sáà tuntun sílẹ̀ fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ Sacred Heart College of Nursing Lanturu Abẹ́òkúta, Most Reverend Dr. Peter Ọdẹ́tóyìnbó gba àtàwọn akẹ́kọ̀ọ́ àtàwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà nímọ̀ràn láti gbé ètò ẹ̀kọ́ wọn lórí ìgbàgbọ́, ìrẹ̀lẹ̀ àti inú rere sẹ́dá. Ó fi yé àwọn akẹ́kọ̀ọ́ náà pé ìpè wọn sí iṣẹ́ ìṣègùn fún ìwòsàn ẹ̀dá ìpè àtọ̀dọ̀ Ọlọ́run wá ni o, àti pé ìpè sí àánú, ìgboyà àti iṣẹ́ rere sí ẹ̀dá ọmọ ènìyàn ni pẹ̀lú. Ìjọ àgùdà ní ilé ìṣọ́ ọ̀rọ̀ Ọlọ́run o. Pápá mímọ́ ló sọ bẹ́ẹ̀ lójú ìwé 12 ti CDA Rock nígbà tó ń bá àwọn arìnrìn àjò ẹ̀mí ní ààfin rẹ̀ sọ̀rọ̀. Ló fi yé wọn pé ìjọ àgùdà gan nílé gbé ọ̀rọ̀ Ọlọ́run tòótọ́, àti pé nínú kànga agbára rẹ̀ ni àwọn onígbàgbọ́ tòótọ́ ń bù mu, ní pàtàkì jùlọ nínú Eucharisty mímọ́ àti àwọn oríṣiríṣi sákrámẹ́ǹtì inú ìjọ àgùdà. Ó ní ìdí nìyí tó fi jẹ́ pé ìjọ àgùdà nìkan ló lè ṣàlàyé inú Bíbélì ní yékéyéké tó sì lè fi ìtumọ̀ Kristi fún ayé hàn ní kedere. Ìdí tí a fi gbọ́dọ̀ kéde ìlú òfararọ lẹ́ka ètò ààbò. Olóòtú ìwé ìròyìn The Chronicler ló yànnàná èyí sójú ìwé 2 rẹ̀. Olóòtú yìí fi gbé bọnu pé àìsáàbò kàn ń jà bí ìjì lórílẹ̀‐èdè Nàìjíríà ní báyìí o. Ó ló sì ti pẹ́ tí èyí ti ń ṣẹlẹ̀ tí kò sì sẹ́ni tó wá nǹkan kan ṣe sí i. Ó wá ní ewu ti wà káàkiri ilẹ̀ yìí báyìí. Ó ní àwọn àgbẹ̀ kò lè lọ sóko wọn mọ́. Wọ́n ti ń jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ gbé. Ẹ̀ka àwọn agbésùmọ̀mí yìí ti pọ̀ sí i. Ìjọba kò tilẹ̀ mọ èyí tí àdojúkọ mọ́ nínú wọn. Wọ́n ń pa àwọn ẹ̀ṣọ́ aláàbò wa nípakúpa. Ó wá ní ìdí nìyí tí ìwé ìròyìn The Chronicler náà fi ń darapọ̀ báyìí mọ́ àwọn tí ń pè fún kí ìjọba kéde ìlú òfararọ lọ́nà ètò ààbò orílẹ̀-èdè yìí. Tó a ò tún nítorí àwíjàre kí tọ́ tán lẹ́nu. Àgbẹ̀ tó ṣetán òun rèlú ìdáró, àlùkò ṣetán òun rèlú ìkosùn, lékeléké ṣetán òun rèlú ìkẹfùn. Àlùfáà Ṣáwálé ṣèròyìn tán lọ́sẹ̀ yìí ó ń padà ságọ́ rẹ̀ láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ẹkùn ìjọ àgùdà ti Ìbàdàn. Ẹ ò ní kóbi, ibi ò ní kò yín, ká tún máa gbọ́ra wa láyọ̀ láyọ̀.